فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. bó tilẹ̀ wù kó dọ́gbọ́n fún kú, bó tilẹ̀ wù kó máa ọba àlùmọ̀ nkọ́rọ́ yìí tó níjọ́ kan ọ̀pàdé kúnjọ́ kan. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. bí àwa ti pàdé tiwọn yìí bẹ́ẹ̀ ló ń kálukú náà pàdé tiẹ̀ ńjọ́ kan. فإنه ملاقيكم. àbí ta ni ń bẹ tí ò ní pàdé ikú. فإنه ملاقيكم. gbogbo agbára tó lè wulẹ̀ kó níláyé, gbogbo oògùn tó lè wulẹ̀ kó sí láyé, kódà gbogbo àṣírí tó bá lè wulẹ̀ kó mà dọ́tí kú bá dé ọgbàgbé gbogbo ẹ̀. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة. tàbá wa ti gbà pé ẹni tí ń jẹ́ àlàyé níjọ́ kan yóò dòkú yóò dẹni tí wọ́n máa pè lókù. فإنه ملاقيكم. wípé níjọ́ kan á padà dòkú. إنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ẹni bá wá lọ àwọn tí kò nu ayé nù. فإنه ملاقيكم. àwa tá a ṣẹ́kù láyé ayé náà ti change, ayé ti yàtọ̀. فإنه ملاقيكم. ayé ti yàtọ̀. ثم تردون. níjọ́ ẹ̀dá kò torí ọlọ́run alukurani là ń kà lọ́wọ́ ẹ̀dá kò á sì tú lillah. ثم تردون إلى عالم الغيب والشهادة. níjọ́ bẹ́yà bá kú. Yakumullah. inú ilé tẹ̀yà ti kú yẹn nígbà táwa wà kékèké. kékèké náà láti wà títí di sí kọ́lọ̀ ǹjẹ́ tó dàgbà. Àmín. àgbàlá tí wọ́n bá sin òkú sí lóṣù mẹ́ta àní lè gbàbẹ̀ kọjá. ثم تردون إلى عالم الغيب والشهادة. àgàgà nílé wa nílé sàláàtì ẹ̀kúlé wa gbàtà wà kékèké lẹ́kùlé wa bàbá sin òkú síbẹ̀ ńjọ́ tó kù níyì òkú ò níyì má nísìn bókú bá níyì ni àní máa ṣe wá sí bí òkú káwọn èèyàn tún máa sọ̀rọ̀. ثم تردون إلى عالم الغيب والشهادة. ilẹ̀ táwa ń bẹ̀ yìí ń bá mi sọ̀rọ̀ ń bá wọn náà sọ̀rọ̀. ilẹ̀ tá ń tẹ̀ lọ tá ń tẹ̀ bọ̀. ó ní abúlé ádámà al-ardu tukhatibuka tamshi ala zahri wa masiruka ila batni. ya abúlé ádámà ilẹ̀ ni wọ́n máa nábì ádámà. ya abúlé ádámà ìwọ tó ń gbọ́ mi tẹ́lẹ̀ náà ti ń sọ èyí sọ̀rọ̀ ò ń gbọ́ èmi náà ń sọ ìwọ náà ń gbọ́. ya abúlé ádámà ilẹ̀ ń bá mi sọ̀rọ̀ ilẹ̀ ń bá wọn náà sọ̀rọ̀ ilẹ̀ tó ń tẹ̀ lọ́tọ̀ ń tẹ̀ bọ̀ yìí ó
onítẹ̀músí aláàzàhárí ó rìn lórí mi bó ti wù ọ́. الأرض تخاطبك al-ardu tukhatibuka ilẹ̀ ń bọ́ sọ̀rọ̀ o kí ni ilẹ̀ ń wí. تمشي على سهري tẹ̀músí aláàzàhárí ó rìn lórí mi bó ti fẹ́. تمشي على سهري ọlọ́run ló mọ ibi tẹ́lómìn ti ń bọ̀ kó tó dé àyín lónìí. تمشي على سهري ẹlòmíì ti rìn lọ́bi tó ti lọ́ọ́ bá tèèyàn jẹ́ kó tó débí. تمشي على سهري ẹlòmíì sì ti rìn lọ́bi tó ti lọ́ọ́ tó tèèyàn ṣe kó tó débí. تمشي على سهري kó máa ró kìkìkì lọ́kàn kálukú níbo ló ń fẹsẹ̀ tiẹ̀ rìn lọ ilẹ̀ ń bọ́ sọ̀rọ̀ ilẹ̀ níbo ti lè kó rìn tó láyé ọ́ padà sínú mi ń jọ. ومسيرك إلى بطني ẹni ọba máa pé níjọ́ kan òun padà wọnú rẹ̀ kó bá ń kan sára sọ́dọ̀ wọ́n pé Allah. مسيرك إلى بطني ومسيرك إلى بطني ilẹ̀ ò dákẹ́ ó ní ìrìn ọmọ anabi Ádámà يا ابن آدم ìrìn ọmọ anabi Ádámà ẹni náà يا ابن آدم kí ló wí. تدهك على سهري ẹlòmíì tó wà níbi wá sí tó ń rẹ́rìn-ín bàdánwò bá ṣe ọmọ ìyá ẹlòmíì kàkà kó bá kẹ́dùn ẹ̀rín ni ó tó máa rí àgbà kò sí ọmọ ìyá rẹ̀ òun fẹ́ rẹ́rìn-ín ta ló sọ fún ọ pé wọn náà ó dùnú kalẹ̀. تدهك على سهري òun rẹ́rìn bó ti wọ̀ ọ́ lórí ẹ̀mí ilẹ̀ bó ti wọ̀ ọ́ lòun rẹ́rìn ẹlòmíì mẹ́rin ọ̀kẹ́kẹ́ rí ẹlòmíì lè rẹ́rìn débi pé yóò rẹ́rìn títí omi ó sì máa jáde lójú rẹ̀ bí ó gbádùn ẹ̀rín dé. تدهك على سهري ilẹ̀ ni máa rí ẹni sọ ó ń padà bọ̀ wá sunkún nínú mi jọkàn. تدهك على سهري ثم تبكي على بطني pẹ̀lú tí o fẹ́ sunkún nínú sàárè kó bá pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. الله أكبر bẹ́ẹ̀ wí dáadáa. الله ثم بطني ثم تبكي على بطني ntí o já mọ́ ara wa ni wípé àmọ́ bí tá a ti ń bọ̀ níbo ni kó wá ti ń bọ̀ ta ló mọ̀ sáà ń bẹ tẹ́lẹ̀ àbá sí sẹ́mi ń bẹ tẹ́lẹ̀ ṣé wọ́n ń bẹ tẹ́lẹ̀ mina ayina yabuti dahi summa ila ayina yanti ahi. أمن فناه إلى الوجود أمن الوجود إلى الفناء خرجت من ظلمات الأخرى فما أمامي وما ورائي من أين يا مجدائي من أين نقول بيتمو يا مجدائي níbo ni ìpìlẹ̀ wa. Mina aina ya bujidai. tó kálukú náwó kó sọ bí títí ń bọ̀ ká mà. Mina aina ya bujidai. ya bujidai min aina níbo ni bí ti ń bọ̀ níbo ni wọ́n ti ń bọ̀. Mina abalẹ̀ ọmọ bàbá tó bí o àti ìyá tó bí o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọmọ bàbá rẹ̀ ọmọ bàbá rẹ̀. Mina aina ya bujidai. Mina aina ya jihai. Amil fanai ila li ujudi. Amil fanai ila li ujudi. Amil ujudi ila li fanai. Min aina níbo la ti ń bọ̀ gan. Min aina ya bujidai. ثم
níbo la lò pín sí. ثم إلى أين انتهائي أمن فناء إلى الوجود níbo ló pín tèmi. أمن فناء إلى الوجود níbo ló pín tiẹ̀ níbo ló yẹ kù sí ta ló mọ ibi tí ó dákẹ́ sí. أمن وجود إلى الفناء àmọ́ wọn ara wa. أمن وجود إلى الفناء ó ti ẹ̀yẹ gbogbo ìlú kí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ káwọn èèyàn máa rojọ́ kò yẹ lọ́rin. أمن وجود إلى الفناء خرجت من ظلمات الكفر فما أمامي ورائي. ó yẹ gbogbo ìlú láyé kí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ kò yẹ lọ́rin ká máa rojọ́ kò yẹ أمن lọ́rin. فناء إلى الوجود ìyàwó sùnìyà ibi táwọn lọ tí wọ́n pín náà la rí last destination àwọn la rí àmì ìmọ̀ tí ó gbẹ̀yìn tiẹ̀. أمن وجود إلى الفناء sáǹbẹ tẹ́lẹ̀ àbáàsì. أمن وجود إلى الفناء a wà nísìn tó bá tún yá àtúní sí ma. خرجت من ظلمات الكفر ó dá kẹ́dà mọ́ wa rẹ̀ àmọ́ wa ara wa. من ظلمات الكفر فما أمامي ورائي. tí mo lánàá Amirul Jaysh kú. الله تعالى عني yọ̀nà mo rí i pé àṣepáyé yìí ti mọ ní. أمن فناء إلى الوجود. àwọn tá a máa wò pé gbòbédè ní ìsà ni wọ́n Ọlọ́run ní kò sí gbòbédè ní ìsà kan fíìmù gbogbo ẹ̀yọ́ rọ́ ni básìkò pé wọ́n bá tó yọ wọlé. أمن فناء إلى الوجود. òfò la wáyé òfò la padà. أمن الوجود إلى الفناء. níjọ́ tá a wà nínú ìyá wa ẹnìkan ọmọ bọ́dọ̀ ti ń ya fọ́tò ojú bó ti ń ya fọ́tò ẹnu bí ti ń ya fọ́tò etí bí ti ń ya fọ́tò gbogbo ara ẹnìkan ọmọ Ọlọ́run nìkan ló mọ̀ kódà ìyá tó rù wá ọmọ. أمن الوجود إلى الفناء. ìjọ tí wọ́n bá wá gbé ẹja jáde tọ́lọ̀mùbá ní kẹ̀dá ìyá wa sọ̀ wá tó sọ̀ kalẹ̀ àwọn kan ni wọ́n gbé wa nínú ẹ̀jẹ̀ ìjọ náà àwọn kan wọ́n gbé wa nínú ẹ̀jẹ̀ níjọ́ tí wọ́n ń gbé wa àwọn àwa tí wọ́n ń gbé níjọ́ tó ń gbé wa àwọn àdá kankan mà àmọ́ àwa tí ń gbé wa bí wọ́n ti gbé wa nínú ẹ̀jẹ̀ òun jọ kan bẹ́ẹ̀ náà ni wọ́n gbé wa níjọ́ tá a bá tó wọnú sàárè wọ́n gbé wa wọnú ẹ̀ náà. أمن الوجود إلى الفناء خرجت من ظلمات الكفر فما أمامي وما ورائي. bí wọ́n ti bù wá tí wọ́n gbé wa àwọn níjọ́ tá a wáyé òun náà wọ́n gbé wa náà ni wọ́n gbé wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ẹgbẹ́ sínú kùtù pẹ̀lẹ́pẹ̀lẹ́. من ظلمات الكفر sáà dájọ́ tá a wáyé mọ̀ níjọ́ tí wọ́n ń gbé wa. فما أمامي. bàbá ti dájọ́ tá a wáyé mọ̀ níjọ́ tí wọ́n ń gbé wa kó nú ẹ̀jẹ̀ a lè dájọ́ tá a wọnú sàárè náà mọ̀ tí wọ́n gbé wa wọbẹ̀ náà a lè dájọ́ náà mọ̀. خرجت من ظلمات الكفر فما أمامي وما ورائي. níjọ́ tá a dáyé aṣọ kan la kọ́kọ́ wọ̀ ńgbà wọ́n wẹ̀ wá àwọn kan náà wẹ̀ wá níjọ́ tá a dáyé wọ́n wẹ̀ wá níjọ́ tí wọ́n wẹ̀ wá yẹn ẹnìkan ò lè ríra rẹ̀ pé èmi ni wọ́n ń wẹ̀ níjọ́ tí wọ́n ń wẹ̀. خرجت من ظلمات الكفر. bó o ti dá wọn tí wọ́n wẹ̀ ọ́ mọ̀ níjọ́ tó wáyé òun ni bẹ́ẹ̀ náà ló lè dá wọn tí ó wẹ̀ ọ́ mọ̀ níjọ́ tí wọ́n tún wẹ̀ ọ́ tó ní wíwẹ̀ gbẹ̀yìn tí wọ́n tún gbé ọ sínú sàárè. خرجت من ظلمات الكفر. خرجت من ظلمات الكفر kí ló ń fọwọ́ sẹ́. خرجت ومن ورائي خرجت من ظلمات الكفر فما أمامي وما ورائي. خرجت من ظلمات الكفر فما أمامي وما ورائي. خرجت من ظلمات الكفر فما أمامي وما ورائي. aṣọ kan la kọ́kọ́ wọ̀ níjọ́ tá a dáyé wọ́n ní ẹ̀ lọ́ọ́ rán fún àmọ́ àwọn tí wọ́n rán. أمن فناء إلى الوجود. wọ́n sì wọ fọmọ àkókò yàtọ̀ bá kù láyé náà wọ́n lọ rán sọ gbẹ̀yìn fún ọ náà ni òní mà wọ́n tí ó ràn. أمن فناء إلى الوجود.
ọ̀gbẹ̀yìn fún ọ wọ́n tún wọ̀ fún ọ ọ̀dàkẹ́jẹ́ náà ni ò mọ nǹkan kan mọ́. àmì ìwùjúdi ilà ìlìfànà yìí. dọ́tọ̀ wà láyé ni wọ́n ń wẹ̀ ọ́ wọ́n ń fọ gbogbo abẹ́ rẹ̀ wọ́n fọ gbogbo ibi tí ó máa rò lára rẹ̀ dọ́tọ̀ bá kú náà wọ́n fọ abẹ́ rẹ̀. àmì ìwùjúdi ilà ìlìfànà yìí. ilé ìdí ọ̀dà tó wà ń bí òkú tó farabalẹ̀ tó mọ tí ó sì ọ́ tó mọ̀ bó sùn ayé lónìí. kàràjìtú mi gbólú máa ti ní okùnrin. àbí kí ló fi ọlọ́kàn balẹ̀ tó tó bá àwọn ọmọ ayé yìí. fama àmà mi wà máa wọ̀nà in. ta ló lè fọwọ́ sọ̀yà kó wọ́n sùn ayé lónìí kó na wákàtí èrí. mi ń fànà yìí lẹ́nu dúdú. àwa dábàá ọlọ́run àsìkò tó bá wọ ọlọ́run ó lè gbẹ̀mí wa. mi ń fànà yìí lẹ́nu dúdú. kò sí ń ta mú wáyé òfò la wáyé òfò la sì lọ ó yẹ ká máa rántí gbogbo ẹ. àmì ìwùjúdi ilà ìlìfànà yìí. ó rántí ń bó lọ́jọ́ kan ló fi ń pọmọ lọ́mọ lẹ́kún. mi ìwùjúdi ilà ìlìfànà yìí. bọ́ ọ bá káyà ó lè kẹ́yìn. mi ìwùjúdi ilà ìlìfànà yìí. bọ́ ọ bá mọ tèèyàn bàjẹ́ tọ́lọ́run fún ọ sí àwọn tiẹ̀ náà ò ní fojú rẹ̀rìn wọn. mi ìwùjúdi ilà ìlìfànà yìí kàràjìtú mi gbólú máa ti ní okùnrin. agbára ń bẹ àṣẹ ń bẹ gbogbo ẹ ń bẹ lóòótọ́ la àwọn ni àmì àmàkò lọ síbi tó dáa. kàràjìtú mi gbólú máa ti ní okùnrin. fama àmà mi wọ́n máa wọ̀rọ̀ yìí. má jẹ́ àwọn èèyàn tọ́ka rẹ̀ má jẹ́ kó máa fà dírẹ́sì ibú sí ọlá gbogbo gbà. fama àmà mi wọ́n máa wọ̀rọ̀ yìí. ìyá alágbájá kan bẹ́ẹ̀ bá rí i nísìnyí gbogbo nǹkan ní ó bàjẹ́ lára yín o. fama àmà mi wọ́n máa wọ̀rọ̀ yìí. afọ́n ọlásẹ̀ bẹ́ẹ̀ láyé ni ìgbà díẹ̀ náà lè lò ó gbogbo panilẹ́kún kò sẹ́ni tí panilẹ́kún tó ju Ọlọ́run lọ. lọ́yà kàràjìtú mi gbólú máa ti ní okùnrin. yàrá sùnìyà wọ́n ti dá Ọlọ́run mọ̀ báyìí dọ́tà ti bò wọ́n mọ́lẹ̀ wọ́n ti mọ̀ pé àṣẹ tí wọ́n ń wí láyé ilá manzilin fihi azabun wa rahmatun wa kam fihi min zajrin lana wa izati unadikum hayyan wa in kuntum samitan ala kullukum yawman ilayya sayati qul ila manzilin sare tẹgbẹmísì fihi nínú sare tẹgbẹmísì yàrá sùlẹ́yà ní sọ bẹ́ẹ̀ azabun wa rahmatun ìyà ń bẹ́ẹ̀ ìkẹ́ ń bẹ́ẹ̀ o wa kam fihi min zajrin lana wa izati ntẹ̀yàn máa kàn nù sare tí fi sálọ lójijì ń bẹ nù sare o. unadikum hayyan. ó ní mo pè é tẹ́ jòkó wa in kuntum lẹ́yìn mi mo pè é tẹ́ jòkó lẹ́yìn mi tẹ́ ń ṣe yìí mi. unadikum hayyan wa in kuntum samitan ala kullukum yawman ilayya sayatin. àtàwọn tó ta tẹ́ǹtì yìí kí ni wọ́n òkú. unadikum hayyan wa in kuntum samitan. àtàwọn tí wọ́n tó spíkà tá a fi ń sọ̀rọ̀ kí ni wọ́n òkú. unadikum hayyan wa in kuntum samitan ala kullukum. kódà àwọn tí wọ́n tó àga tá a fi jòkó òkú làwọn náà. àwa tá a jòkó lórí àga òkú. èmi tí ń ṣe wá sí òkú. ẹ̀yin tẹ́ ń gbọ́ ní òkú. bàbá àta tí ń fídíò náà kí ni òkú. unadikum hayyan wa in kuntum samitan. níjọ́ kan má ti pariwo rẹ pọ̀ wáyé o abímọ o bẹ́ẹ̀ ń pariwo rẹ pọ̀ kúrò láyé níjọ́ kan. ala kullukum yawman ilayya sayatin. wọ́n náà máa ronú nísìnyí máa worúwà wo ló ń bẹ lọ́wọ́ rẹ̀. aṣọ tá a wọ̀ yóò já dẹ́nì kankan máa nù wa. ala kullukum yawman ilayya sayatin. ìyàwó sùlíà ti lọ níbi tí wọ́n lọ ìwọ náà lọ. ala kullukum yawman ilayya sayatin. gbogbo wa bá máa fa lọ bẹ̀ njọ́ náà ká ní Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. akbar. Allahu Akbar. Allahu akbar. wá sí mi fún gbogbo wa tẹ̀ ń gbọ́ mi nírọ̀lẹ́ yìí ẹ dákun torí Ọlọ́run
alọ́lọ́lọ́n bó kó wá gbogbo wọn lábọ̀ ẹ̀dá ní hun agbọ̀n ọlọ́run ní hun ribiribi mo lè ṣe kí n mú jẹ gbé àsìkò kan ló ṣe é dà àṣepamọ́ ní bẹ àṣegbé kan sí ọlọ́run òbí mọ ó bí ẹ̀san ọlọ́run òbí mọ ó bí ẹ̀san gbogbo ṣèkàṣèkà máa ṣèkà níjọ́ kan ìkà tó ń ṣe ó dópin ìwọ tó ń ṣèkà náà ó dópin. ìmọ̀lì máa ṣe tá gbogbo bàtẹnijẹ́ ẹni ó dá nínú àdúgbò ni wọ́n máa fẹ́ ló ba tiẹ̀ jẹ́ nítorí báyé rẹ̀ ọ̀ da. kàmá tàbí inú. ọba sì dunnú sí ẹni táyé rẹ̀ da táyé tiẹ̀ náà ò lè da. tó dá wà kàmá tà tó jìzá. àti ń tẹ́lómi ìrí àti ń tẹ́lómi òrí ni ó máa fẹnu sọ a sì gbàgbé ọ̀rọ̀ ànábì bí máa ń kana yu'minu billahi fal yawmil akhir falyakun khayran aw liyasmut. agbàgbé ni ànábì ní ntọ́ ọba fojú rí má sọ. falyakun khayran aw liyasmut. má ní yàn lójú yàn kó dunu lójú rẹ̀ kó sì máa fẹnu tó fi dunu lójú rẹ̀ máa fi ba tiẹ̀ jẹ́ lẹ́yìn tiẹ̀ náà bàjẹ́ ni. ìmọ̀lì máa ṣe tá kàmá tàbí inú tó dá wà kàmá tà àmàlì tó jìzá. ìyá wa ti lọ mo wà á dẹ́kun bìyà ibi tí ìyá wa àwọn lọ́hùn àwa náà lọ bẹ̀ ìjọ kan wá sínú. àwa sí la ilaha illallah fìdá